sẹ́nitọ̀ tó ń ṣojú gúúsù ìpínlẹ̀ Bauchi ìyún Bauchi South Senatorial District ìyún sẹ́nitọ̀ Shehu Umar Babba ó mà ti fèsì lórí àṣírí burúkú tó tú nípa ẹ̀ àti nǹkan tí wọ́n sọ nípa ẹ̀ wípé ó jẹ́ ògúnnágbòǹgbò lára àwọn alátìlẹyìn àwọn Fúlàní apààyàn àti àfẹ̀míṣòfò tí wọ́n ń pè ní báńdíìtì, tí ọkùnrin náà sì ti jẹ́ kó di mọ̀ pé òun kò lọ́wọ́ nínú ẹ̀sùn tí wọ́n fi kàn òun kò mọ nǹkan kan tó ń ṣe tó jẹ́ bẹ́ẹ̀, àti pé gómìnà Bala Muhammed ti ìpínlẹ̀ Bauchi ló wà lẹ́yìn ẹ̀sùn tí wọ́n fi kàn òun náà. Ẹ rántí pé inú ọ̀sẹ̀ tá a wà yìí láriwo ńlá mà jáde lórí ẹ̀rọ ayélujára ní ìgbà tí wọ́n fẹ̀sùn kàn sẹ́nitọ̀ Shehu Umar tó tún jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú APC wípé ọ̀gúnnágbòǹgbò alátìlẹyìn àwọn báńdíìtì tó ń pààyàn káàkiri Nàìjíríà ni wọ́n ní ètò áàjì ìyún ilẹ̀ mímọ́ àwọn mùsùlùmí tó máa ń lọ lórílẹ̀‐èdè Saudi Arabia, wọn lógbòlógbò báńdíìtì kan tí ìjọba ń wá tó máa ń pààyàn ní ìpínlẹ̀ Zamfara tó ń jẹ́ Abaka Idris àti báńdíìtì kan tó jóbìnrin tó ń jẹ́ Zainab Aliyu Gado. Ó ní sẹ́nitọ̀ Shehu Umar ló máa rán lọ sí Mẹ́kà tí wọ́n sì ní nígbà tí àṣírí tú àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ ti gbé Abaka Idris báyìí, ṣùgbọ́n tí sẹ́nitọ̀ Shehu Umar Babba tó ń lo ipò ẹ̀ láti dáàbò bò àti láti má ṣe jẹ́ kí àṣírí tú. Gbàrà tí àṣírí tú yìí ni àwọn ọmọ Nàìjíríà máa ti ń pariwo pé odidi sẹ́nitọ̀ tó jẹ́ bàbá àṣàlẹ̀ àwọn báńdíìtì àfikún ètè gbé kàtì mọ́lẹ̀. Bẹ́ẹ̀ làwọn kan sọ pé orílẹ̀-èdè ti kó sínú wàhálà ńlá pẹ̀lú bó ṣe jẹ́ pé ìgbìmọ̀ tó ń rí sí ọ̀rọ̀ ètò ààbò ní orílẹ̀-èdè Nàìjíríà ìní sẹ́nitọ̀ Shehu Umar Babba yìí ló jẹ́ alága nílé ìgbìmọ̀ aṣòfin àgbà. Wọn lẹ́ni tó wá dipò lábẹ́ mú inú tó lọ ń ṣiṣẹ́ bàbá àṣàlẹ̀ àwọn báńdíìtì níṣẹ́ lọ̀rọ̀ ń jà rìnrìn tó sì ní wọ́n ti gbé ọ̀rọ̀ náà lọ sọ́dọ̀ ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti fi sẹ́nitọ̀ Shehu Umar Babba jófin. Ṣùgbọ́n nígbà tó ń pariwo tó ń sọ̀rọ̀, sẹ́nitọ̀ Shehu Umar Babba ní gómìnà Bala Muhammed òun ló wà lẹ́yìn ẹ̀sùn náà. Ó ló fẹ́ bà òun lórúkọ jẹ́ nítorí pé òun gbèjà ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Ó ní láti ẹnu ọjọ́ mẹ́ta yìí ní Bala Muhammed tí gbàgbọ́ wà pé ó fẹ́ du ipò ààrẹ lọ́dún 2027 náà ẹgbẹ́ òṣèlú PDP ló ti ń yẹ̀yẹ́ Tinubu tó sì ní bóun ṣe ń takò tóun gbèjà Tinubu ló fẹ́ fi bà òun lórúkọ jẹ́, tó sì ní kí Tinubu má dáhùn nítorí pé òun kò mọ nǹkan kan nípa Abubakar Idris tó jẹ́ báńdíìtì tí wọ́n lòun wà lẹ́yìn ẹ̀. Ó ní lóòótọ́ ni òun rán Zainab Aliyu Gado, òun wà lára àwọn tí ó rán lọ sí Mẹ́kà ní ẹ̀lú lòun ò mọ̀. Ó ní ṣèbí àwọn ọba, àwọn baálẹ̀ àti àwọn ọ̀tọ̀kùlú ìlú iná máa ń mórúkọ wá fún àwọn sẹ́nitọ̀ wípé kọ́ bá wọn rán wọn lọ sí ilẹ̀ mímọ́. Ó ní lára àwọn orúkọ tó fi ṣọwọ́ sóhun ní Zainab Aliyu Gado. Ó ní òun ò sì mọ nǹkan kan nípa ẹ̀, bóyá báńdíìtì nítorí pé òun ò rí orúkọ tó fi ránṣẹ́ ni. Ṣùgbọ́n ní ti Abubakar Idris tó ló jẹ́ báńdíìtì, ó lóun kò mọ nǹkan kan nípa ẹ̀ o. Kódà ó ní àmúgbálẹ́gbẹ̀ẹ́ nǹkan tó ń pè ní Yahya Ibrahim tí wọ́n ní òun lòún lò láti fi rán Abubakar Idris báńdíìtì lọ sí Mẹ́kà. Ó lóun ò ní ẹnì kankan tó ń jórúkọ bẹ́ẹ̀ yẹ ní àmúgbálẹ́gbẹ̀ẹ́ tó sì ní ìròyìn tí wọ́n fi bà òun lórúkọ jẹ́ ìní ìròyìn ọ̀hún.